a máa kú dédé àsìkò yìí a kú kó lè dá yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ọjọ́ àánú Wednesday lónìí ti ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹjọ ọdún 2024. Ìròyìn fẹlifẹli náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Feli-Feli online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ mùkúntùn ìgbáládùn tó ń bẹ nínú ìròyìn tòní, ẹ jẹ́ ká ṣe omi mu ná, à ń padà bọ̀. Ìròyìn Feli-Feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-Feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ìpínlẹ̀ mẹ́fà tòun ti gómìnà wọn ni wọ́n ti fi ẹ̀sùn kàn lórí bí wọ́n ṣe ná àwọn owó kan báṣubàṣu eléyìí tí owó náà tó dí díẹ̀ ní bílíọ̀nù lọ́nà igba náírà 160 billion naira, èyí tí wọ́n ní àwọn ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà yìí wọ́n ná o lórí wípé a fẹ́ ṣe pápákọ̀ òfurufú tó sì jẹ́ wípé gbogbo rẹ̀ náà kọ̀ báyìí ló fẹnu sọlẹ̀ sí bí ìgbà òyìnbó fẹnu ọkọ̀ sọlẹ̀ sí èbúté ni, èyí tó mú kí àwọn gómìnà akẹgbẹ́ wọn yòókù láti pè wọ́n sí àkíyèsí bákan náà láti pe àwọn tí wọ́n jẹ́ olùgbé ìpínlẹ̀ wọn sí àkíyèsí wípé ìjọba àpapọ̀ wọ́n gbìyànjú takuntakun lójúnà láti lè pèsè owó tó péye fún gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n lè fi ṣe ohun tó tọ́ àtohun tó yẹ, èyí tí yóò wúlò fún mùtúmùwà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan, ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn kan wọ́n ná owó ọ̀hún bó ti wù wọ́n ní wọ́n ná, àti wípé ìwà ta ni yóò mú mi ni wọ́n ń wò lórí bí wọ́n ṣe ń ṣe owó ọ̀hún. Àwọn ìpínlẹ̀ mẹ́fà tí wọ́n fi ẹ̀sùn kàn lórí wípé ọkọ̀ pápákọ̀ òfurufú, ṣùgbọ́n tó jẹ́ pé pápákọ̀ òfurufú ọ̀hún dàbí ilé adìyẹ eléyìí tó jẹ́ alábẹ̀rẹ̀wọ̀ tí ò sì jọ lójú tí ò bá ìgbà mú rárá. Níbẹ̀ ńlá ti rí àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Èkìtì, wọ́n ní àwọn náà wọ́n pẹ̀lú àwọn ìpínlẹ̀ ọ̀hún, ìpínlẹ̀ Yobe, ìpínlẹ̀ Nasarawa, bákan náà ìpínlẹ̀ Jigawa tó fi mọ́ ìpínlẹ̀ Ebonyi. Wọ́n ní àwọn ìpínlẹ̀ wọ̀nyí ní àwọn ìpínlẹ̀ tí wọ́n ná owó eléyìí tó tó 160 billion naira ní ìnákùná, tó sì jẹ́ nǹkan tó ń kan àwọn gómìnà yòókù, tó ń kan wọ́n lára, tó sì ń dùn wọ́n jọjọ wípé pẹ̀lú bí nǹkan ti ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí, ó yẹ kí gbogbo àwọn gómìnà ìpínlẹ̀ kankan kí wọ́n mọ bá a ti ná owó sí ohun tó tọ́ àtohun tó yẹ, èyí tí ó mú ìdẹ̀rùn bá gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ wọn. Ṣùgbọ́n o, wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ láti rí bí ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ebonyi, ìpínlẹ̀ Jigawa, ìpínlẹ̀ Yobe, ìpínlẹ̀ Nasarawa tó fi mọ́ ìpínlẹ̀ Bayelsa wípé àwọn owó tí ìjọba àpapọ̀ ń fún wọn lóṣooṣù wọ́n ná sí àwọn ohun tó jẹ́ wípé ó lè gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọdún, ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ náà wọ́n ní àṣeyọrí kankan lórí wọn o. Gẹ́gẹ́ bí àwọn gómìnà, àwọn tí wọ́n jẹ́ olóṣèlú àti àwọn lẹ́nu lọ́rọ̀ láwùjọ bí wọ́n ṣe ń da ẹ̀bi lu àwọn ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà wọ̀nyí tó ń ti àwọn gómìnà wọn wípé kí wọ́n dì wọ́n mú gbọ̀ngbọ̀n yìí o, káwọn ará ìlú sì béèrè lọ́wọ́ wọn ohun tí wọ́n fi owó ọ̀hún ṣe. Lákòótán nínú ọ̀rọ̀ àwọn ènìyàn wọ̀nyí, wọ́n ní àwọn yóò gba àwọn ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà wọ̀nyí lámọ̀ràn láti lo àwọn pápákọ̀ òfurufú ọ̀hún tí wọ́n kọ́ lákọ̀tì tí ò ní àṣeyọrí kankan, kí wọ́n lò fún gbọ̀ngàn ìrónilágbára fún àwọn ọ̀dọ́, àwọn opó àti àwọn tí wọ́n nílò iṣẹ́ o láwọn ìpínlẹ̀ wọn, nítorí wípé bíwájú ò bá ṣe lọ ó di dandan kẹ́yìn kó ṣe padà sí. Àwọn olùgbé agbègbè Ìwòye Kétu ní ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ-Afọ́n ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ké gbàjarè síta sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí àti lẹ́yìn odi orílẹ̀-èdè Nàìjíríà, tó fi mọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá lẹ́ka ẹ̀ṣọ́ ààbò ilẹ̀ wa láti dákundábọ̀ kí wọ́n gbà wọ́n kúrò lọ́wọ́ ìkọlù ìjínigbé ìṣekúpani eléyìí tó ti di aṣọ àǹkò ní àwọn agbègbè wọ̀nyí ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ-Afọ́n o.
pàápàá jù nínú ìlú kan tí wọ́n ń pè ní Ìwòye Kétu ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde, wọ́n ní ìkọlù ọ̀hún kò ṣe ẹ̀yìn àwọn Fúlàní dẹrandẹran èyí tí wọ́n ní ó ń kọlù wọ́n, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tirẹ̀ ẹni tó jẹ́ alága àwọn tí wọ́n ń dẹran jẹ ní agbègbè Ìwòye Kétu èyí tí a pè ní Meyati Allah Cattle Association ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn tó jẹ́ alága wọn ní agbègbè náà sọ wípé ó dá àwọn lójú gbangba wípé kì í ṣe àwọn Fúlàní ni wọ́n ń kọlù àwọn èèyàn ni wọ́n sì ń jí wọn gbé ní agbègbè náà, èyí tó ti di ìbẹ̀rùbojo fún àwọn olùgbé agbègbè ọ̀hún, bí kò ṣe wípé wọ́n ní àwọn àtọ̀húnrìnwá tó gba ọ̀nà ẹ̀bùrú wọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n rápálá wọnú agbègbè ọ̀hún ni wọ́n ṣiṣẹ́ ibi náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ alága àwọn tí wọ́n ń da ẹran jẹ ní agbègbè ọ̀hún ti àwọn Meyati Allah, Alhaji Abubakar Dende, èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún, ó ní bí nǹkan ọ̀hún ti ń kan onílé bẹ́ẹ̀ náà ló ń kan àlejò àwọn o, nítorí pé lára àwọn náà àwọn oníṣẹ́ ibi èyí wọ́n ń kọlù wọ́n tí wọ́n ń pa wọ́n ní màálù tí wọ́n sì ń ṣe wọ́n léṣe o, tó túmọ̀ sí wípé adìyẹ ò gbọ́dọ̀ jẹ fún ara wọn o. Wọ́n ní báyìí àwọn yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn ní ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ-Afọ́n láti rí dájú wípé wọ́n lé àlejò kúrò nínú kọ̀rọ̀ èyí tí wọ́n sá pamọ́ sí kí àlàáfíà kó lè jọba. Ẹni tó jẹ́ alága agbègbè ọ̀hún ní àwọn alága agbègbè ìletò sí ìletò, ẹni tó jẹ́ alága wọn olóyè Semiu Usman òun náà sọ̀rọ̀, àti ẹni tó jẹ́ akọ̀wé agbègbè náà eyín ọ̀gbẹ́ni Wálé Fádípẹ̀. Àwọn méjèèjì ní orúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ti ṣẹlẹ̀ lọ́dún 2002 níbi tí àwọn tí wọ́n jẹ́ èdè Yorùbá ní agbègbè Mẹ̀kọ-Afọ́n ní Ìwòye Kétu tó ń ti àwọn Fúlàní tí wọ́n ti kọlura wọn, èyí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí òun dúkìá tó ṣòfò lọ́dún náà lọ́hùn-ún, èyí tó mú àwọn olùgbé agbègbè náà kí wọ́n tètè fi ẹsẹ̀ fẹ́, nítorí pé kí ojú má ríbi ẹsẹ̀ báyìí lògùn rẹ̀ ni wọ́n fi ṣe lọ́dún náà lọ́hùn-ún. Wọ́n wá ní àwọn tí ń fura o wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ náà ti bẹ̀rẹ̀ láti bí oṣù méjì ní Ìwòye Kétu ní ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ-Afọ́n ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n wá ké sí gómìnà ìpínlẹ̀ Ògùn àti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tó fi mọ́ àwọn ẹ̀ka ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti dákúndábọ̀ wípé yèyí ọmọ ní gbọmọ bí ìrùkẹ̀rẹ̀ ti ń gbọmọ Ọ̀rúnmìlà. Wọ́n ní kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ náà kí wọ́n lè gbà wọ́n sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn èèyàn tó ń jí wọn gbé tó ń pa wọ́n o, tó sì ń bà wọ́n ní dúkìá jẹ́ ní agbègbè ọ̀hún. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ènìyàn bá yọ́lẹ̀ dà ó di dandan kí ohun búburú máa yọ onítọ̀hún ṣe, àti wípé ẹgbẹ̀rún Sámúẹ́lì ni kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. Ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan báyìí sì ní ti Olóhun o. Àdíá fún ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó tẹ àwọn afurasí adigunjalè 4 kan ní ìpínlẹ̀ Ògùn, àwọn tí wọ́n ń jí ọ̀kadà tí wọ́n sì ń jí àwọn wáyà tó fi mú àwọn pálípálí eléyìí tá a mọ̀ sí solar panel ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn bí wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún léde lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, lásìkò tí wọ́n ṣe àfihàn àwọn abojúwòǹkowòǹko adigunjalè 4 kan èyí tí wọ́n ń da àmì àláfíà àwọn agbègbè kan láàmú ní ìpínlẹ̀ Ògùn. Látẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá, èyí tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé ọwọ́ tẹ arákùnrin kan èyí tó jí ọ̀kadà alùpùpù èyí tí owó rẹ̀ tó lé ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta ó lé àádọ́ta náírà 630,000 naira léyìí tó jí gbé o, ṣùgbọ́n tí ọwọ́ pálábá rẹ̀ tó sége. Bẹ́ẹ̀ náà ló tún sọ di mímọ̀ wípé ọwọ́ tẹ àwọn 3 kan náà èyí tó jẹ́ pé wọ́n bẹ́ wọlé onílé tí wọ́n sì ń jí wọn ní dúkìá káwáyà. Bákan náà ni wọ́n ń jí àwọn àtẹ amúnáwọlé tí a mọ̀ sí solar panel ní àwọn agbègbè kan. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní ọ̀gbẹ́ni kan èyí tí orúkọ rẹ̀ jẹ́ Bámidélé Ògúnbọ̀wálé tí ṣe ní 30 ọdún o, òun ni wọ́n mú ní agbègbè kan tí wọ́n ń pè ní Atan Ìjẹ̀bú ní ìjọba ìbílẹ̀ Àríwá Ìlà Oòrùn Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn. Bákan náà èyí tí wọ́n jẹ́ pé arákùnrin Ògúnbọ̀wálé ọ̀hún ni wọ́n mú ní nǹkan bíi aago 3 àbọ̀ lọ́jọ́ lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí
níbi tó ti ń ṣiṣẹ́ ibi náà tí ọwọ́ pálábá rẹ̀ sì ségi ní ìgbà tí wọ́n tún ṣe àfihàn àwọn mẹ́ta kan èyí tó jẹ́ pé àwọn náà olè ní wọ́n o èyí tí orúkọ wọn jẹ́ Edet Ezen, Comfort Eze, bákan náà Victor Edet. Wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí náà ni wọ́n mú wọn ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódè ní ìlú kan tí wọ́n ń pè ní Wárewáwò níbi tí àwọn náà ti ń ṣiṣẹ́ ibi tí ọwọ́ pálábá wọn sì ségi. Lákòótán nínú ọ̀rọ̀ SP Ọmọlọ́lá Òdútọ́lá ó ní ìdúró òsí ìbẹ̀rẹ̀ òsí mọ́ ò fẹ́ni yóò gbódòmì ó ní bẹ́ẹ̀ nìkan bá ti ṣe ohun tí òyò ṣe dandan ni kí ojú rẹ̀ kó rí nǹkan tí òyò rí o ó ní nígbà tí wọ́n bá ti parí ìwádìí wọn àwọn yóò taari àwọn ènìyàn ọ̀hún lọ sí ilé ẹjọ́ o láti lè rí dájú wípé ilé ẹjọ́ ó ṣèdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin sí ìwà búburú èyí tí wọ́n wò. Ẹ̀yin ará ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà oògùn aṣaralóore S2 herbal mixture à ń lọ à ń padà bọ̀. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. O náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra búkẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God is. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li náà ṣì ń tẹ̀sọ́wọ́ wájú. A lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà oògùn tí wọ́n fi ewé àti egbò ilẹ̀ wa kó jọ tó sì ń ṣiṣẹ́ dáadáa lára S2 herbal mixture. Ìròyìn ń tẹ̀síwájú. Gbajúgbajà ọ̀kan nínú àwọn ayàwòrán tí sì ń ya orin tàkasùfé mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn orin ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí orúkọ rẹ̀ ń jẹ́ Thank God Omori. Ohun mà ń ló ti sọ̀rọ̀ bóde nínú ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí pẹ̀lú fọ́nrán kan àti àwòrán rẹ̀ tó fi mọ́ àwọn ọ̀rọ̀ tó fi léde lórí ìkànnì ayélujára rẹ̀ níbi tó ti sọ wípé kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa ṣe àdúrà fún òun wípé òun ò fẹ́ kú báyìí o. Bákan náà kí wọ́n máa bá òun dúpẹ́ o lọ́wọ́ àbúrò òun pàtàkì èyí tó jẹ́ wípé ó fi ẹ̀mí ara rẹ̀ ó fi jì nípa fífún òun ní ọ̀kan nínú àwọn kíndìnrín rẹ̀. Omori tó ní àwọn kíndìnrín òun ti daṣẹ́ sílẹ̀ èyí tí ò ṣiṣẹ́ mọ́ tí wọ́n sì sọ fún nílé ìwòsàn wípé bí ò bá ti rí kíndìnrín àbí ẹni tó lè fún ní kíndìnrín ó ṣeé ṣe o kó gbabẹ̀ jọ́lọ́wọ́n ba nípè. Ṣùgbọ́n àbúrò rẹ̀ òun ló sọ wípé ẹ̀gbọ́n òun ò gbọdọ̀ kú lójú òun o kí wọ́n yọ ọ̀kan nínú àwọn kíndìnrín òun kí wọ́n fi ra ẹ̀mí ẹ̀gbọ́n òun padà èyí tá a mọ̀ sí TG Omori. Ní báyìí wọ́n ṣiṣẹ́ abẹ ọ̀hún fún TG Omori pẹ̀lú àbúrò rẹ̀ tó fún ní kíndìnrín láti fi ra ẹ̀mí rẹ̀ padà sí ayé. Eléyìí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde àti àwòrán tó fi hàn lórí ìkànnì ayélujára Instagram àti X rẹ̀ wípé òun dúpẹ́ lọ́wọ́ àbúrò òun bákan náà òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
fún àṣeyọrí iṣẹ́ abẹ ti kíndìnrín èyí tí wọ́n ṣe fún òun. Ó ní òun ò fẹ́ kú báyìí, òun fẹ́ dàgbà dògbó nítorí wípé òun búburú ni kí májẹ̀sín máa tojú òbí rọ̀run o. Ó ní ewé pẹ́pẹ́pẹ́ lòun jà, òun yóò sì pẹ́ láyé o. Òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ òun fún àtìlẹ́yìn àdúrà wọn lórí òun. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé tí ṣọmọlẹ̀ wa eyín Ọmálè mà ti sọ̀rọ̀ wípé bàbá ní parọ́ tanra wa ẹnìkan nílà ọ̀nà igba èèyàn ní rin ojú ọ̀nà òun o. Ó ní bẹ́ẹ̀ bá wo ipò tí orin tàkasùfé lórílẹ̀‐èdè Nàìjíríà àti láwọn ilẹ̀ adúláwọ̀ yòókù wà lọ́wọ́ báyìí. Ó ní àrà kan eléyìí tóun mú wọnú orin ọ̀hún ní gbogbo àwọn tó kù tó jẹ́ akẹgbẹ́ òun ni wọ́n ń wò láwòkọ́ṣe láti máa ṣe ẹ̀dà àwọn àrà àti ọ̀nà tó ń gbà gbé orin ọ̀hún gbà. Ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàkasùfé ni wọ́n ń pè é tá a mọ̀ sí hip hop. Ó ní ṣùgbọ́n lọ́wọ́ báyìí orin ti yí padà, ìlú sì ti yí padà. Ó ní òun lẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ kọ afrobeat nínú àwọn orin tàkasùfé tó sì bá ìgbà mu tó di àtẹ́wọ́gbà lọ́wọ́ gbogbo ènìyàn àti ní ilẹ̀ adúláwọ̀. Ó ní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ń gbọ́ tàkasùfé, ó ní báyìí afrobeat àti amapiano lohun tó tún gbòde kan. Ó lóhun sì jẹ́ ọ̀kan pàtàkì lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Ọmálè bó ti sọ̀rọ̀ ọ̀hún. Ó ní ìgbà tó ń kọrin náà lọ́hùn-ún, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ òun ni wọ́n ń wòye pé ìlú wo lòun túlù sí orin tàkasùfé tó sì bá etí mu tó dùn báyìí. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ló tún pẹ̀gàn òun wípé ìkọ́kíkọ lòun kọ gbà, ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ṣe jẹ́ wípé ìkọ́kíkọ jọ́sí náà ló padà di àtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí Ọmálè bó ti sọ̀rọ̀ ọ̀hún. Lákòótán nínú ọ̀rọ̀ Ọmálè, ó ní báyìí àwọn ènìyàn tún sọ wípé pẹ̀lú ọ̀rọ̀ tóun sọ yìí òun fi ń wá ojú rere àwọn ènìyàn kí wọ́n lè ní ìfẹ́ òun nítorí wípé òun ò sí ń bẹ̀ mọ́. Ó ní kí wọ́n tutọ́ rẹ̀ dànù. Ó ní òun wà ń bẹ̀, òun yóò sì máa wà ń bẹ̀ títí ayérayé ni gẹ́gẹ́ bí Ọmálè bó ti fi ọ̀rọ̀ òun léde lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò. Ẹ̀yin ará, ìròyìn fẹ́lífẹ́lí kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lífẹ́lí TV. Lónìí ti ṣe ọjọ́rú Wednesday títí dojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́tun ròyìn láti iléeṣẹ́ yìí Ìròyìn Fẹ́lífẹ́lí online TV. Fúnmi Adélúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ọjọ́ ayọ̀ wa ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ sí wa síwájú àti lẹ́yìn ọjọ́ náà. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.